ẹ̀yin èèyàn lé níbo ni kí ló ń ṣẹlẹ̀ gan ní palace níbo láyé yìí ń lọ gan-an ẹ́ wọ́n ní ẹ̀yìn kùlé lọ́tà wà inú ilé la ṣe ní ń gbé yorùbá mà jánà yorùbá mà ti mọ ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì fún wa ó yà wá lẹ́nu o nígbà tá a tún gbọ́ gist èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí yà wá lẹ́nu nígbà tí àǹtí wa tí wọ́n tako àwọn fámìlì kábíyèsí wípé tí wọ́n bá fẹ́ káwọn máa tú àṣírí ara wọn àwọn máa tú wọ́n nígbà tí àwọn fámìlì kábíyèsí ní àǹtí wa wípé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ Dọlápọ̀ èyí tó jẹ́ 80 million tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àǹtí wa pretender ni wípé ó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní èyí bí àǹtí wa nínú wọ́n ní bí àǹtí wa ṣe pariwo síta nìyẹn wípé tó bá jẹ́ pé wọ́n fẹ́ káwọn máa tú àṣírí ara wọn àwọn á máa tú wípé kí ni àwọn yèyé mẹ́ta kí ná mọ̀ nípa tíì èyí tí wọ́n sáàfù Queen Naomi ní ìgbà tí Queen Naomi wà nínú palace pẹ̀lú kábíyèsí kò tá a gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa sọ ìyẹn èèyàn lè rí pé èyí tún lágbára wọ́n ní ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi wọ́n ní ìjà yìí bẹ̀rẹ̀ nígbà tí kábíyèsí fẹ́ ṣe birthday nítorí wípé gbogbo owó àti gbogbo nǹkan tó yẹ kán lò Queen Naomi ló handle ẹ̀ wọ́n ní àwọn yèyé mẹ́ta dẹ̀ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní so ìgbà tí Queen Naomi ti dé yẹn wọ́n náà ti handle everything wọ́n ní inú wa ń bí àwọn yèyé mẹ́ta wọ́n ní bó ṣe bá àwọn olórí bó ṣe bá àǹtí wáyé bó ṣe bá wọn fọwọ́sowọ́pọ̀ nìyẹn o pé tí wọ́n lọ serve Queen Naomi ní tíì nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wáyé sọ pé káwọn máa táṣìírí ara àwọn ní ìsìn kí gbogbo àwọn máa ru gbogbo tẹnu àwọn pé ó máa jẹ́ nǹkan tó dáa pé torí wọ́n rè pé bóyá àwọn ti ṣe gbogbo ẹ̀ láṣepé wọ́n ń fi ìwà wọn pamọ́ pé kábíyèsí ó mọ̀ pé àwọn gangan ní ọ̀dàlẹ̀ nínú palace ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ àlejò ní o mi ò bá kábíyèsí gbénu palace o so wọ́n ní bí àǹtí wa ṣe pariwo síta nìyẹn pé wọ́n serve Queen Naomi ní tíì pé ìtorí ni wọ́n wá ń rí ẹ̀jẹ̀ nígbà yẹn bí a ṣe gbọ́ àlejò ní o so ìgbà tí ọ̀rọ̀ yìí jáde wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu wọ́n ní kábíyèsí kàn ń wò wọ́n báyìí ni pé wọ́n ní àṣírí ni wọ́n ń tú nísìnyí o nínú pálásì bàbá wẹ̀rin ńlá wọ́n ní àṣírí ni wọ́n ń tú nísìn wọ́n ní ìgbà tí àǹtí wa tú àṣírí yẹn ṣé ẹ̀mẹ́pọ́n ti sọ̀rọ̀ tíì kan rí ẹ rántí pé a ti sọ̀rọ̀ tíì kan rí tán ní pé àǹtí wa fi rán ẹni tó ń dáná fún Queen Naomi nígbà yẹn bóyá ọ̀rọ̀ tíì yìí ni ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. wọ́n ní bí wọ́n ṣe sọ fún kábíyèsí báyìí pé káwọn máa tú àṣírí ara àwọn wípé àwọn ni wọ́n rán méèdì yẹn kó lọ serve Queen Naomi ní tíì
ìpè tán bá dẹ̀ ti sáàfù wọn ní tìyẹn wọ́n máa rẹ́jẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí ya kábíyèsí lẹ́nu. Wọ́n ní ọ̀rọ̀ yìí ya kábíyèsí lẹ́nu pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní ń gbé èpè ní kábíyèsí sọ. Ẹ̀yin náà mọ̀ pé a lè fẹ́ yẹn kù. Àwa gan ti mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ní ọ̀rọ̀ àǹtí wa yìí ni pé kí ni tiẹ̀ gan-an tó jẹ́ pé ìsìn ló wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rojọ́. Kí ló dé tó sọ ọ̀rọ̀ yìí látijọ́ yìí tó jẹ́ pé ìsìn ló wá ṣẹ̀ṣẹ̀ tí ń rojọ́ ìgbà tó rí pé àwọn yèyé mẹ́ta ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tán ti support Queen Naomi. Ìgbà yẹn ló wá jáde ló wá ní kẹ́ ẹ máa táṣìírí ara yín. Àwọn ò fẹ́ gbọ́ gbogbo yẹn because rubbish ni. A fẹ́ gbọ́ nítorí ìwọ gọgọ fún rẹ̀. Ọ̀rọ̀ yìí ó ti wà nú ẹ̀ látijọ́ yìí ò sọ. Ọ̀rọ̀ yìí ti wà nú ẹ̀ látijọ́ yìí ò sọ. Wọ́n ní kẹ́ ẹ jẹ́wọ́ kẹ́ ẹ confess ó mú sínú. Lóòótọ́ àwọn yèyé mẹ́ta wọ́n ṣe nǹkan tí ò dáa, ní nǹkan tán ṣe dáa. Ṣùgbọ́n kí ló dé látijọ́ yìí tó sọ nǹkan kan tó wá jẹ́ ìsìn nígbà tí àṣírí yín bẹ̀rẹ̀ sí tú ìgbà yẹn ló wá ń fọn fèrè síta. Gbogbo fèrè yẹn àwọn ò fẹ́ gbọ́ níbí. A fẹ́ gbọ́ nítorí pé nǹkan tó fẹ́ òun ní pé kán máa bá Queen Naomi jà. Àwọn ẹni ẹlẹ́ni dẹ̀ láwọn ò bá Queen Naomi jà mọ́ torí Queen Naomi ò ṣàwọn, kò sí nǹkan tí Queen Naomi ṣe fáwọn. Àwọn fẹ́ support kábíyèsí nítorí pé àwọn ti mọ̀ pé ìfẹ́ òtítọ́ òun ni kábíyèsí ní fún Queen Naomi. Àwọn ò dẹ̀ fẹ́ tú ìfẹ́ òtítọ́ ká. Nǹkan tó ń dùn ẹ́ nìyẹn, ìyẹn ló máa sọ. Ẹ̀yin èèyàn wa. And Queen Naomi ti mọ orú èèyàn tí gbogbo wọn jẹ́. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ní kí àǹtí wa yìí kó má súnmọ́ òun. Kí ó dúró sí ààyè, kó dúró ti ọkọ ẹ̀, kó dúró ti ọkọ ẹ̀ níbi tí ọkọ ẹ̀ fi sí. Ipá wọn ò fẹ́ relationship pẹ̀lú àǹtí wa nítorí pé wọ́n ti mọ̀ pé àǹtí wa alábàǹgebè ni wọ́n. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Tá a ní ká wá torchlight sí. Èmi mọ̀ pé ẹ̀ tí ì gbọ́ nǹkan kan. Àṣírí tó sì máa tú kì í ṣe kékeré. Ẹ̀yin ará ilé, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ àṣírí ni. Orí channel yìí la máa wà tá a máa fi máa gbọ́ àṣírí gbogbo àwọn olórí. Ẹ̀ tí ì gbọ́ nǹkan kan o. Èyí tí àǹtí wa tún ṣe pẹ̀lú pásítọ̀ màá tún mú wá fún yín láìpẹ́. Ẹ kú ojú lọ́nà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Mo dúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Gbogbo ẹ̀ ni mo rí. Ọlọ́run Elédùmarè á bá mi nífẹ̀ẹ́ yín o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sin o. Ọlá yín kò ní lọ ilẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.